èyí táwọn ní àsìkò yìí kọ́ ló yẹ kárán o. Nigeria is bleeding. Tí mò ń wò yìí ẹ dẹ́kun o, èyí táwọn èèyàn fi ń sọnù gbogbo ìgbà, táwọn èèyàn fi ń kú gbogbo ìgbà, tó wá já sí pé àwọn tí wọ́n sọ pé wọ́n fẹ́ wá gbé wá ń jà, tó ẹ táwa ń sọ pé mineral wa, gold wa, oil wa ni wọ́n fẹjú mọ́, tó wá já sí pé èèyàn náà ni wọ́n kú fẹ́ gbà tẹ́mi wa ó fi wà láyé tá a wà láàyè tálàáfíà ó padà sórí Nàìjíríà. Èmi ò rí tó burú bẹ́ẹ̀ o. Wọ́n bá àyàn, wọ́n jiyàn gbé, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣe àwọn gbowó lọ́wọ́ wọn. Nísìnyí ó ti ń dé sàlẹ̀ ń bì báyìí náà. Ló túmọ̀ sí wípé àáfàá tó sọ wípé tíyàn bá fẹ́ mú kó mú, ọmọ ẹ̀ ò ní jẹ, kò ní jẹ tíra o. Mò ń fàsìkò yìí pé wá, ìyín tó kàn wá kọ́ ni ìjọ tèmi ló dáa jù, ìjọ tí ń gbélé kò dá tó ti wá, conference ti wa ló lóyin jù, conference ti yín ò lóyin, mọ conference ṣe, oyè tèmi ló tóbi jù, oyè tiẹ̀ ò tóbi, bàbá mi dáa ju bàbá rẹ lọ, bàbá mi mọ kéwú ju bàbá rẹ lọ, bàbá rẹ ò mọ kéwú, ṣé ẹ fẹ́ mọ kéwú tọ́lọ́hun ni. Kí ló dé tó já sí pé ní tí ò kàn wá, òun náà ni tá à ń mójútó, èyí tó kàn wá ní àsìkò yìí tá a wà yìí, pàápàá jùlọ àwa tá a jẹ́ àáfàá tó ń gbogbo ọ̀rọ̀ lẹ́nu sọ o. Wọ́n ń pe ẹnìkan ní tí ń bá sọ́ta ní ó bí mi, tí ń bá sọ́ta ní ó bí mi alápàtà ni. Lónìí ọ̀rọ̀ wa ò pọ̀ ìṣẹ́jú 5 náà ni o. Àmọ́ tí mo fẹ́ pàkíyèsí wa sí nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ àwọn àfáà wa, pàápàá jùlọ àwọn sheikh wa, pàápàá jùlọ àwọn scholars wa nílẹ̀ Yorùbá, èyí táwọn ní àsìkò yìí kọ́ ló yẹ kárán o. Nigeria is bleeding. Nigeria is bleeding. Lásìkò tá a wà yìí, Nigeria ń ṣẹ̀jẹ̀ lọ́wọ́, wọ́n ṣá lọ́wọ́, wọ́n ṣá lẹ́sẹ̀, wọ́n ṣá lára, ó wá ń ṣẹ̀jẹ̀. Dókítà tó wá fẹ́ wò ó, òun náà ni olórí orílẹ̀-èdè Nàìjíríà, ó lóun lè wò ó, ó ṣùgbọ́n tóun bá wò ó, ó ní àwọn tí wọ́n ṣá lọ́gbẹ́, tí wọ́n ṣá Nàìjíríà ládàá lẹ́sẹ̀ yìí, tí wọ́n ṣá lẹ́sẹ̀, tí wọ́n ṣá lórí, tí wọ́n ṣá lápá yìí, ó ní tóun bá fi ní kóun wò sàn, wọ́n ṣe òun ní ṣùtá. Mo wò ó lórí tẹlifíṣàn Arise TV, èyí tí obìnrin kan tó sọ wípé òun interview olórílẹ̀-èdè Nàìjíríà yìí, bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ó ló ní olóògùn ẹ̀ wà, àwọn dẹ̀ mọ ipa táwọn lè kó sí àti ìjọba ò lè sọ pé òun ò mọ in tóun lè ṣe sí, ṣùgbọ́n táwọn bá ní káwọn dá sí, wọ́n ń han ìjọba àwọn léèmọ̀, wọ́n ṣe àwọn ní ṣùtá. Ìyẹn lẹ́fí máa mọ̀ wípé nígbà tí ó wá ti jáde bẹ́ẹ̀ lẹ́nu ẹni tó jẹ́ olórí orílẹ̀-èdè, Nigeria is bleeding. Wọ́n fẹ́ rọ̀ wá gbogbo àwọn àfáà nílẹ̀ Yorùbá, èyí tó yẹ ká ṣe gangan, èyí tó yẹ ká mú dání, òun náà ni ìṣọ̀kan lásìkò yìí, ìṣọ̀kan lásìkò yìí àti àdúrà ló gbà tá a bá ti ń kí àsùbá, alámùtàrà kẹfà 11, hasbunallahu wa ni'mal wakil 100 kan àti 11 ká máa ṣe lásùbá, ká máa ṣe ní magrubi àti ìṣáì, ká máa ṣe ní gbogbo ìgbà tá a bá ti ń kírun. Gbogbo àwọn tá a ní ọmọ kéwú, tá a nílé ìwé ọmọ kéwú, tí ọmọ kéwú wa bá ti ń wọlé, ká máa ní kí wọ́n máa ṣe alámùtàrà kẹfà 11, kán sì máa ṣe hasbunallahu wa ni'mal wakil 100 kan àti 11. Àdúrà la lè fi ran orílẹ̀-èdè yìí lọ́wọ́, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá ń bì báyìí. Òkè Ọya là ń gbọ́ tí ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀, wọ́n ń pààyàn, wọ́n ń jiyàn gbé, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣe àwọn gbowó lọ́wọ́ wọn. Nísìnyí ó ti ń dé sàlẹ̀ ń bì báyìí náà. Ló túmọ̀ sí wípé àáfàá tó sọ wípé tíyàn bá fẹ́ mú kó mú, ọmọ ẹ̀ ò ní jẹ, kò ní jẹ tíra o. Mò ń fàsìkò yìí pé wá, ìyín tó kàn wá kọ́ ni ìjọ tèmi ló dáa jù, ìjọ tí ń gbélé kò dá tó ti wá, conference ti wa ló lóyin jù, conference ti yín ò lóyin, mọ conference ṣe, oyè tèmi ló tóbi jù, oyè tiẹ̀ ò tóbi, bàbá mi dáa ju bàbá rẹ lọ, bàbá mi mọ kéwú ju bàbá rẹ lọ, bàbá rẹ ò mọ kéwú, ṣé ẹ fẹ́ mọ kéwú tọ́lọ́hun ni. Kí ló dé tó já sí pé ní tí ò kàn wá, òun náà ni tá à ń mójútó, èyí tó kàn wá ní àsìkò yìí tá a wà yìí, pàápàá jùlọ àwa tá a jẹ́ àáfàá, gbogbo ẹ̀yin àáfàá wa, gbogbo ẹ̀yin ṣéhù wa, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀gá wa, ẹ dákun, àdúrà lókù ká fi ran bàbá yìí lọ́wọ́ o. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, gbogbo àwọn mùsùlùmí náà lágbáríjọ, la sáré ńjọ́ náà lọ́hùn wípé kí wọ́n dé àyè náà, bó tẹ̀ já sí pé ńgbà tí wọ́n débẹ̀ tán, àwọn ẹlẹ́sìn kejì tí wọn ò fẹ́ kí wọ́n débẹ̀, àwọn náà ni wọ́n padà jẹ àǹfààní ìjọba yìí jù, àwọn kìrìsìtẹ́nì ló padà pọ̀jù nínú gbogbo àwọn tí wọ́n yàn sí gbogbo ìjọba wọn. Àmọ́ síbẹ̀síbẹ̀ ọmọ bàbá ilẹ̀ Yorùbá sọ wípé ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀, ká fi ilẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì, ẹ jẹ́ ká fi àdúrà, ká fi ran bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ká fi ràn án lọ́wọ́ o. Nigeria is bleeding. Nítorí pé in tí mò ń wò yìí, ẹ dákun, èyí táwọn èèyàn fi ń sọnù gbogbo ìgbà, táwọn èèyàn fi ń kú gbogbo ìgbà, tó wá já sí pé àwọn tí wọ́n sọ pé wọ́n fẹ́ wá gbé wá ń jà, tó ẹ táwa ń sọ wípé mineral wa, gold wa, oil wa ni wọ́n fẹjú mọ́, tó wá já sí pé èèyàn náà ni wọ́n kú fẹ́ gbà tẹ́mi wa ó fi wà láyé tá a wà láàyè tálàáfíà ó padà sórí Nàìjíríà. Èmi ò rí tó burú bẹ́ẹ̀ o, nítorí pé irú èmi nísìn mi ò ní láṣẹ̀nsì oil, mi ò ní láṣẹ̀nsì gold, ẹ̀yin tẹ́ wà lókè náà lẹ́ ń fúnra yín ní láṣẹ̀nsì gold, lẹ́ ń fúnra yín láṣẹ̀nsì oil, gbogbo ẹ̀ náà bàbá wa Bíọ́lá kọ́lọ́n kó foríjì wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ní corruption ti pọ̀jù ńbẹ̀ níjọ́ tí wọ́n campaign, gbogbo àwọn òdodo ọ̀rọ̀ tí ò jẹ́ kí wọ́n débẹ̀ náà nìyẹn. Wọ́n ní gbogbo epo tá à ń wà lájọ́ tá a ti ń wa epo yìí, wọ́n sọ ọdún tá a ti ń wà, wọ́n ní kò sí pé wọ́n àkáǹtì fún rí. Ó ní epo tá a bá dẹ̀ ń wà lójoojúmọ́ tó bá ti ń di ọ̀sẹ̀ẹ̀sẹ̀, ó yẹ ká máa sọ wípé àwa iye epo báyìí lọ́sẹ̀ yìí, àwa iye epo báyìí lóṣù yìí. Ó ní kálukú kan bu epo náà bó ṣe fẹ́ ni, kálukú ń bu epo náà bó ti fẹ́ ni. Ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ náà lẹ́kùn bù, ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ náà lẹ́ ń wa góòlù, lẹ́ ń wa gbogbo ẹ̀. Àmọ́ àwọn mẹ̀kúnnù tí wọ́n wá ń pa yìí, gbogbo àwọn aláboyún tí wọ́n ń pa, gbogbo àwọn àfáà pásítọ̀ tí wọ́n ń pa, gbogbo àwọn ìmáàmù tí wọ́n ń pa yìí, gbogbo àwọn olóyún tí wọ́n ń pa yìí, gbogbo àwọn ọmọ ike tí wọ́n ń pa yìí, ńkọ́ ọrùn yín mà ló wà. Ẹ dákun, gbogbo ẹ̀yin bàbá wa, ẹ já fi ọ̀rọ̀ mọ kéwú mi ò mọ kéwú, ọmọ ànábì kúnjọ ọdún kò kúnjọ ọdún, ẹnìkan ló wà nù kòtò, ẹnìkan kọ́ ló wà nù kòtò, ẹnìkan ló ṣe ẹnìkan ló ṣe gbogbo yẹn ò kàn wá.
bá àfa yẹn bá ti kọ́ ẹ náà ni kò gbà. Èmi tí mo ń jókòó nísìn àfa àgbà lámìnigun wọ́n sọ fún mi pé Abubakar ló wà nínú kòtò, ìyẹn ò lè yí padà lọ́dọ̀ tèmi. Ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí pé Abubakar kò sọ pé kẹ́ ẹ gbà wọn lọ́rọ̀ ọyàn yìí pé n ti ń bá sọ ọ̀rọ̀ ọyàn ni ẹ gbà o. Ọmọ ànábì kúnjọ́ ọdún kò kúnjọ́ ọdún, ẹni tó ń sọ̀rọ̀ yìí kò sọ pé ọ̀rọ̀ ọyàn kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. Bá àfa àgbàlagbà yìí ṣe kọ́ mi ní pé ọmọ ànábì kúnjọ́ ọdún. Lailatul Isra'i aw Lailatul Miraj, èyí tá ànábì gùn, èyí tí bá àfa wa ṣe kọ́ wa, òun náà ní pé ànábì lọ sí Lailatul Miraj. Tẹ́nìkan bá wá jáde tó sọ pé ànábì ò lọ sí Lailatul Miraj kò kàn wá kò kẹ́ni kankan. Ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ náà kò sọ pé ní ọ̀rọ̀ ọyàn o, ẹ gbà mí gbọ́ bẹ́ẹ̀. Kí là ń fa wàhálà sí? Kí ni kákan máa mọ̀ ọmọ stamp èèyàn, kákan máa mọ̀ ọmọ stamp èèyàn. Èèyàn lè sọ ohun tó bá fẹ́ nu ilé ẹ̀, èèyàn lè sọ ohun tó bá fẹ́ láàyè ẹ̀, kò sọ pé dandan ohun tí mo sọ yìí o ẹ gbọ́dọ̀ tẹ̀lé. Kí wá ní wàhálà tá a wá mú tọ̀hún lọ́ta? Èmi ní ìsìn dọ̀la n bá fẹ́ kọ́ ọmọ mi ń kéwú bá àfáà mi ṣe kọ́ mi ni màá ṣe kọ́ wọn, nítorí pé ìntà àfáà mi kọ́ mi òun náà ni ó ń jẹ́ mímọ̀ lára mi. Ìntà àfáà tiẹ̀ bá kọ́ ẹ ní àló ń jẹ́ mímọ̀ lára tiẹ̀ náà. Ayọ́ ni mùsùlùmí wúna kẹràn, mo bẹ̀ gbogbo ẹ̀yin ọ̀gá wa gbogbo ẹ̀yin àfáà wa, gbogbo nta ń bára wa jà sí kò tó bára ẹni jà sí o. Ẹ dákun ẹ já padà sílé o. Yorùbá ni Yorùbá máa jẹ́ o. Advice mi kékeré fún àfáà wa Ẹ̀sà Òkè, mo fẹ́ pe àkíyèsí àfáà wa Ẹ̀sà Òkè nítorí pé mo ti rí àwọn tó ṣe clarification lórí ọ̀rọ̀ Mudiru Markaz. Mo ti rí àwọn tí wọ́n sọ yí pé bó ṣe rí ni, ṣùgbọ́n mi ò wá rẹ́nìkan kó jáde kó ṣe clarification tàbí kó sọ̀rọ̀ lórí baba president general baba Sheikh wa Muhammadu Jamiu Kewulere lórí wípé àfáà wa Ẹ̀sà Òkè ọ̀rọ̀ tẹ́ sọ sí baba president yìí ìbádá kẹ́ jáde kẹ́ túnṣe torí àgbà ń bọ̀ wá kàn wá ń jọ kan Yorùbá sì ní irú wa ò gbọ́dọ̀ jáde ká máa sọ fún baba wa Ìmáàmù Ìbàdàn pé àwọn náà ń lọ mítìnì ó yẹ kí wọ́n sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀ ṣé àmọ́ pé ọ̀rọ̀ yẹn ti di èébú fún àgbàlagbà baba Ìmáàmù àgbà ìlú Ìbàdàn ẹni ọ̀wọ̀ ni wọ́n ẹni tí gbogbo ọkùnrin ń fẹ́ tọmọdé ń fẹ́ tágbà ń fẹ́ ni wọ́n ọ̀rọ̀ tẹ́ sọ sí baba president yìí pé baba president yẹ kàn ń bú ẹ̀kẹ́ di wọ́bà yìí ni irú president yóò lẹ́yìn iná gbẹ̀wùdá ni president ní lẹ́nu àkòyẹ kó rí bẹ́ẹ̀ ṣẹ́rí irú ọ̀rọ̀ tẹ́ sọ yìí tẹ́ ẹ bá wá sí mítìn ní líìgì gẹ́gẹ́ bí ẹni tó lẹ́tọ̀ọ́ àti wábẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn gẹ́gẹ́ bí àfà tẹ́ ẹ bá wábẹ̀ tẹ́ ẹ wá sọ baba president tútù yìí ti pọ̀ ju o inú ilé la wáyé o àwọn ọmọ yín la tó bá yín sọ̀rọ̀ ẹni president tẹ́ ẹ bá wá sọnù ilé ó dáa ju bẹ́ẹ̀ ti sọ́ńtà gbangba ẹ lọ mo mọ nọ́mbà yín mo lè pè yín ṣùgbọ́n táṣọ bá fàyà gbangba ni wọ́n ti ràn tó báyìí náà ti sọ́n gbangba ẹ jẹ́ káyé mọ́rú president ta ní league of imam ẹ ti pè wọ́n ní gbẹ̀wù dání ẹ ti pè wọ́n ní president fọwọ́bọ̀ ẹ̀kẹ́ kò tẹ́ ẹ̀ sọ́rọ́ kò tẹ́ ẹ̀ fẹ́ pè wọ́n tán mo rí pé bó ti ka yín láàsí ni àmọ́ ìjọmọlúwàbí yín ẹ má sọ ọ́nù nítorí pé inú bí yín ẹ padà túnṣe Ọlọ́run tún ẹ̀yin náà ṣe ṣé rí ká máa pèrò ká máa bára wa sọ̀rọ̀ tá a bá ṣe ra wa kò sí tó burú bẹ́ẹ̀ mo rí fídíò kan gbà kan tí mo ṣe àwọn kan gé wọ́n sẹ̀ǹdí ẹ̀ sí Sheikh wa Imran Eleha nígbà tí wọ́n sẹ̀ǹdí ẹ̀ sí mo wá padà rí fídíò míì tí Sheikh Imran Eleha táwọn náà padà ṣe àfáà kan wọ́n ń pè ní Sugar lábẹ́kúta mo kàn rẹ́rìn ni mo wá pè wọ́n fúnra mi Sheikh Imran Eleha àwọn tí wọ́n sẹ̀ǹdí fídíò mi sí yín tí wọ́n gé ni ó yẹ kí wọ́n lè sẹ́ǹdì full fídíò mi sí yìí ẹ lọ padà wo nígbà tí wọ́n wá padà wo full fídíò náà wọ́n rí i pé ṣáráfù ni mo fún wọn àpọ́nlé ni mo fún wọn wọ́n wá ní afwan ya ṣe títí àwẹ̀ náà fi parí mọ́tò pé inú àwẹ̀ láwà yìí tí n bá fi yín sínú tàbí kébì náà bọ́ sórí screen kí n tún máa fún yín lésì ó ti di wàhálà nù ó jẹ́ sí pé n tá àjọ gbé dání àjọ mọ́ nù àfáà náà wá ṣe dáadáa tá àwẹ̀ náà fi parí ní Sheikh Imran Eleha ni wọ́n fi ń kí mi ó túmọ̀ sí pé ìjọmọlúwàbí ń bẹ ní lára Sheikh wa Imran Eleha wọ́n kí mi lẹ́ẹ̀mẹ́wàá salamu alaikum ya Sheikh mo ní gbóhùn ní bàbá wàkìlù èmi náà tún kí wọn padà bó ṣe yẹ kó rí nìyẹn kì í ṣe gbó mistake láti máa ṣe correction ẹ̀ lórí social media èmi ìwà máa pera wa ni àìmọye ìgbà Sheikh wa Labib máa pè wọ́n àìmọye ìgbà máa ń pè àwọn àfáà míì tó lóko tí mi máa ń fẹ́ dárúkọ wọn púpọ̀ máa ń pè wọ́n bàbá Nakibu Ashraf mo máa ń pè wọ́n nígbà míì tí n bá gbọ́ wá sí èèyàn bàbá Akéwùgbà Gold mo máa ń pè wọ́n gbogbo àwọn àfáà bẹ́ẹ̀ máa ń pè lábẹ́nú tí n bá rí n tó dáa nínú wáàsí wọn tí wọ́n ṣe máa kí wọn máa yìn wọ́n tí n bá sì rí n tí wọ́n sọ ahọ́n lè gbé èèyàn lèèyàn máa jẹ́ ẹ má sọ pé gbogbo ọ̀rọ̀ lẹ́lẹ̀ sọ o wọ́n ń pè ẹnìkan ní tí n bá sọta ní ó bí mi alápàtà ni nílùú ìlúbìnrin tí n bá sọta ní ó bí mi gbogbo àwọn èèyàn ni wọ́n bẹ̀rù ẹ̀ pé kò sí tí ò lè sọ kò sí tí ò lè sọ kò sí tí ò lè sọ̀rọ̀ sí ọba wa wòye pé tí n bá sọta ní ó bí mi ìwàlẹ̀ ti pọ̀jù ládùúgbò yìí ó wá pé ó wá dá lọ́lá ó ní ọlá tí mo fẹ́ dá ní pé tó bá ti di parí oṣù máa bọ̀ máa wá gbé nǹkan lọ́dọ̀ mi tó bá ti wá di parí oṣù ọba dá àwọn tó bá gbà á dá súnà mẹ́ta á kókọ fún gbogbo àwọn olóyè á kó ìkan fúnra rẹ̀ á kókọ fún tí n bá ṣe ta ní ó bí mi àmọ́ ìkìlọ̀ kan ni ọba fún ọba ní gbogbo ìlú yìí ló lè wọ tí n bá ṣe ta ní ó bí mi gbogbo ìlú yìí ló lè wọ gbogbo ọlá ló lè jẹ àmọ́ ilé kan ṣo yìí ilé àlàpà yìí ilé ahoro yìí ilé alámọ̀ yìí má débẹ̀ o ní tí mo fi ń jọba nìyẹn o tí n bá ṣe ta ní ó bí mi ó lòún gbọ́ ó wá ń ja iná ẹ̀ lọ ń ja iná ẹ̀ lọ ń ja iná ẹ̀ lọ nígbà tó yá ṣé àwọn kíkálùkù náà ní máa ní àwọn ọmọ tí máa ń tẹ̀lé àwọn kàndáàrù ọmọ kan wà tí máa ń tẹ̀lé tí n bá ṣe ta ní ó bí mi òun ní máa ń sọ̀ sí létí kò ní ìyẹ́wò kó tó sọ síta gbogbo àwọn tá a bá ti ga lókè ẹ mọ̀ yìí pé ojoojúmọ́ làṣàṣì ń wẹ́n tó bá ti wà lókè njojúmọ́ àṣàṣì kan bí ó bá pé mẹ́wàá tẹlomi ń pé mẹ́wàá gbogbo ẹni bá wà lórí òkè gíga tó bá wà lórí àga gíga ẹ má rò pé gbogbo tó bá ṣe ló mọ̀ ọmọ ṣe o èmi ìwà àṣàṣì ló jẹ́ ó ṣe èmi ìwà fìtínà ló jẹ́ ó ṣe èmi ìwà àwọn tí wọ́n fẹ́ lórí àga yẹn ló jẹ́ ó ṣe bẹ́ẹ̀ nítorí ẹ̀ tí wọ́n bá gbé ọ̀rọ̀ wá bẹ́ẹ̀ gbogbo àwọn tá a ga táwọn ọmọ ń tẹ̀lé kì í ṣe gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ fún wa lágbọ́dọ̀ máa sáré ṣe agbọ́dọ̀ dájẹ́ sí ẹ̀ka yẹ̀wò ẹni tó ń tẹ̀lé tí n bá ṣe ta ní ó bí mi ó kàn lọ bá ń jọ kan ni ó ní ọ̀gá mi ó ní ibi tí ọba ní kẹ́ ẹ má wọ̀ yìí kò fẹ́ kẹ́ ẹ dàbí tòun ni o tẹ́ ẹ bá wọ̀ kí ni ó ṣe ilé àlàpà lásán yìí tí n bá ṣe ta ní ó ní bẹ́ẹ̀ ni ṣé mo lè wọ̀ ó lè wọ́ dáadáa nígbà tí ó padà wọ̀ ó padà bára rẹ̀ lẹ́ni táṣọ ẹ̀ ti fàya aṣọ tó fàya ń jọ sí kí wọ́n tó da lọ́lá ó padà bá lọ́rùn ara ẹ̀
ṣòkòtò tó ti fàya ó padà balẹ̀ nídìí ara rẹ̀ ó wá padà dẹni yẹ̀yẹ́ ó padà dẹni tí wọ́n tutọ́ sí la gbogbo ẹni tí ò bá ti ronú kó tó máa sọ̀rọ̀ tí ò ronú kó tó máa sọ tó fẹ́ sọ tí ó máa sọ ẹgbẹ́ tí ń bá sọ ta ni ó bí mi tí ń bá sọ mo sọ bẹ́ẹ̀ ni yóò padà dẹni yẹ̀yẹ́ yóò padà dẹni yẹpẹrẹ ọlọ́mọsọ wa dẹni yẹ̀yẹ́ mọ́sọ wa dẹni yẹpẹrẹ wassalamu alaikum warahmatullahi wabarakatuh.